Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Kẹ́lẹ́ṣọ̀n dé, that means tẹ́ ẹ̀ bá fi lè gbéyàn jáde báyìí káàdẹ̀ ní one account definitely ìlànà ọmọ Oòduà ó support Tinubu ó support one Nigeria èmi náà tún sọ mo tún sọ tẹ́ ẹ̀ bá lè ní one account láti sin lọ tẹ́ ẹ̀ gbé jáde tí ẹ̀dẹ̀ ní tí bàbá òde allow pé kí wọ́n approve spokesman fún ara wọn that means ẹ̀yin gangan fẹ́ kí election kó hold ẹ fẹ́ kí election kó hold ń tẹ́ fẹ́ nìyẹn ìlànà ọmọ Oòduà ṣe ń pé mi ò sọ̀rọ̀ nípa yín rí láyé mi ò dẹ̀rọ bí bóyá mo gbọ́rọ̀ yín kankan wá sórí social media rí n tó dẹ̀ fi lé mú tẹ́ni ológo máa sọ̀rọ̀ yìí mo ti gbọ́ mẹ́wàá mo ti rí mẹ́wàá nínú meeting àìmọye meeting tẹ́wọ̀n ṣe bí ṣe mọ òun rè ẹ ní mọ̀ pé mo wà bẹ́ẹ̀ máa change orúkọ mi kí tó wọlé mo ti rí mẹ́wàá mo ti gbọ́ mẹ́wàá mẹ́wàá ló ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run wọ́n tún wá gé ohun tó tiẹ̀ wá bí mi nínú pátá wọ́n gé orí ọmọ ìlànà ọmọ Oòduà tí ìrọ̀dọ́ Mákindé bàbá ò lè kúrò mi tán bàbá ti dàgbà but ká ní spokesman wà spokesman ni ó lọ sọ́dọ̀ ọba Ọ̀yọ́ ni ó lọ sọ́dọ̀ ọba Ilé-Ifẹ̀ ni ó lọ sọ́dọ̀ commissioner of police kí ló ń ṣẹlẹ̀ àti lọ́ọ̀yà Ìgbòho fúnra rẹ̀ lọ́ọ̀yà Ìgbòho where are you bàbá Mr. Aliu Mr. lọ́ọ̀yà Aliu àwọn ọmọ tán gé orí wọn kí lẹ gbèsè sí àbí Ìgbòho nìkan lẹ ń ṣiṣẹ́ fún ṣé bára àwọn ọmọ inú ilé ẹ̀ náà rè kí ni tó ṣẹlẹ̀ gangan afẹ́mọ tó fa sábàbí wọ́n pa tán wọ́n tún gé orí lọ lọ́ọ̀yà àti Yorùbá nation ó yẹ kó wọ́ọ̀kì papọ̀ mọ́ lọ́ọ̀yà àti ti Aliu ni lọ́ọ̀yà Ìgbòho káwọn méjèèjì jọ ṣiṣẹ́ pọ̀ kán gbọ́dọ̀ commissioner of police lọ kán gbọ́dọ̀ Mákindé lọ kán lọ sọ́dọ̀ ọba Ọ̀yọ́ ní ọba Aláàfin ọ̀dọ̀ ọba Olúbàdàn kí wọ́n lọ sí ibẹ̀ kí ló fa sábàbí kí ló ṣẹlẹ̀ ẹni tó ṣerú nǹkan yìí ó yẹ kó fojú balẹ̀ ẹjọ́ kí wọ́n rán ní ẹ̀wọ̀n gbére.
ṣe rí àwọn ọmọ káàárọ̀ kiri lóòótọ́ ẹni tó sọ̀rọ̀ náà sí wọ́n ní àwa là ń ṣera wa àwa là ń ṣera wa àwa là ń ṣera wa torí owó àwa fi òtítọ́ àti sí ibì kan wọ́n wá tẹ̀lé irọ́ káàkiri torí owó irọ́ tó jẹ́ pé kò ní òpin irọ́ máa tún ṣubú Yorùbá nation tá ń pariwo ẹni tó jó lórí gangan ẹ bá wa wá bóde bàbá Akíntóyè ẹ jẹ́ kó jáde ó jẹ́ ká mọ ibi tí à ń lọ ní Yorùbá nation ó gbọ́dọ̀ jẹ́ ká mọ ibi tí à ń tó wọ́n bá ti dìbò tó bá yẹ pé ìbò tó ti ṣẹlẹ̀ ẹ mọ̀ pé bàbá Akíntóyè ó lè fọ́ wa náà ẹni. Kí ló dé? Torí pé kí ni ó tàn wá ni. Ó ń tàn wá bẹ́ẹ̀ ni mo sọ fún yín bàbá Akíntóyè ń tàn wá ni gbogbo tó ṣẹlẹ̀ yìí wọ́n campaign from one place to the other nílẹ̀ káàárọ̀ jíire bàbá Akíntóyè wọ́n lànà ó ṣe bí ìgbà ẹ̀ mọ́. Àgbàlagbà ni bàbá ẹ má bú bàbá o. Ẹ jẹ́ kó jáde ẹ jẹ́ ká sọ bàbá òfowó nìyẹn tó rí bó ṣe ń pa wá lọ. Ẹ má bú bàbá. Ó rí bó ṣe ń pa wá lọ ìgbà tó wà ní irú wa ìyá táwa ń jẹ́ sí bàbá Akíntóyè ò jẹ́ Nàìjíríà ó sì dàgbà yẹn. Nàìjíríà ṣì dàgbà yẹn ó wá dákẹ́ láti ìgbà tó ti rí pé Ìgbòho ti lọ sọ́run wọ́n wá play politics ẹ jẹ́ kó jáde kó jẹ́ ká mọ the way forward kó jẹ́ ká mọ ibi tí a dé kó dẹ̀ yẹ ká mọ ibi tí a lọ ọ̀lẹ̀ silence kí àwọn wèrè kankan máa lọ from one place to the other tó láwọn campaign ẹ tún wá wo àwọn èèyàn bí wọ́n ṣe ń tẹ̀lé irọ́ ẹ tún wá wo àwọn ọba ìkà ẹ wo bó ṣe ṣe lé ayé ẹ wo bó ṣe ṣe lé káàárọ̀ jíire náà tí ẹ dẹ̀ mọ òtítọ́ ẹ rí òtítọ́ ẹ sọ òtítọ́ ẹ tó tún wá jó lórí ìyẹn náà tún wá dákẹ́ ó tẹ̀ sẹ́nu no election ní òun ló ṣẹlẹ̀ yìí o bàbá Akíntóyè ibi tẹ́ bá wà ẹ gbọ́ program yìí lálẹ́ yìí ẹ gbọ́dọ̀ jáde kẹsàn ó tọ́ tẹ́ ẹ bá ti sòtítọ́ ibi tá à ń lọ ó lè fọ́ wa náà nìyí. Kí ló dé? Bẹ́ẹ̀ ni mo sọ ó lè fọ́ wa náà ní ẹ̀yin lẹ́ ń tàn wá ẹ gbọ́dọ̀ jẹ́ ká mọ ibi tá à ń lọ torí gbogbo eléyìí kò yẹ kó máa ṣẹlẹ̀ tó bá jẹ́ pé òtítọ́ lẹ̀ ń sọ aṣẹ̀ṣẹ̀ mọ géèmù ẹ má fi wá play game a gbọ́dọ̀ mọ ibi tá à ń lọ gbogbo ọmọ Yorùbá nation a gbọ́dọ̀ mọ ibi tá à ń lọ bàbá Akíntóyè ẹ jáde ẹ jẹ́ ká mọ ibi tá à ń lọ ẹ kàn lè dákẹ́ tí gbogbo ẹ máa ṣe báyìí ẹ wá ní kó máa dúró títí tí wọ́n máa ṣẹlẹ̀ ẹ má ṣe rẹ má wà gá ẹ má ẹ tá à ń lọ ẹ já mọ way forward wa ẹ já mọ way forward wa náà wọ́n torí owó wọ́n ti gbówó fún àwọn kìíní wọ́n tẹ̀lé ìtọ̀ ṣé èèyàn máa ń tẹ̀lé ìtọ̀ ni ẹni tó máa lọ síbi ẹ̀gbin ló máa bá nà ẹ̀gbin lẹ́yìn tẹ̀lé nà àwọn ọmọ tó ń tẹ̀lé ìmọ̀rúkọ tó ń pè ní lórúkọ ìtòrò ọ̀pọ̀lọ́ lójoojúmọ́ ọ̀pọ̀lọ́ lèmi lè fi wé. Talẹ̀ tó ń pè lẹ́mọ̀ abuse èèyàn. Ọ̀pọ̀lọ́ lèmi lè fi ẹni tó lóun lọ fẹ́ jẹ ààrẹ ọ̀pọ̀lọ́ ni mo lè fi wé ní ilé fún lórúkọ kankan torí orúkọ ẹ̀gbọ́n kì í ṣe orúkọ ẹ̀ orúkọ lórúkọ ni ẹ lè dí ara ọ̀pọ̀lọ́ ẹ má rí omi ẹ fọwọ́ kan ara ọ̀pọ̀lọ́ báyìí ẹ má rí omi ẹ dẹ̀ wá jẹ́ kí n sọ fún yín ṣe rí omi tó ń jáde lára ẹ̀ ìtọ̀ tó ń tọ̀ sí àpòkiri yẹn oró ni o torí ibi tí ejò ti ń gba oró ara ọ̀pọ̀lọ́ ni o omi tó wà lára ọ̀pọ̀lọ́ ibẹ̀ ni òun ejò ti gba agbára ó wá fẹ́ wá sọ àwa youth ó fẹ́ wá sọ wá di nǹkan míì gbogbo kí ni ìyá àtẹ ẹ̀mọ́ bó ṣe ń lọ mú náà ẹ̀yẹ wo náà ẹ̀wọ́ bó ṣe ẹ̀wọ́ bí gbogbo ẹ̀ ṣe ń lọ náà kí ló jẹ́ pé tí àgbàlagbà bá sọ̀rọ̀ tá a bá bẹ́ẹ̀ bàbá Akíntóyè gbúdọ̀ jáde kó sọ̀rọ̀ ọjọ́ sígbà táwọn èèyàn wà kí sọ ẹ̀gbọ́n ṣe bá ọ̀ṣà òkú bàbá sásù definitely ọ̀rọ̀ yìí ó ti fẹ́ dòótọ́ báyìí ó ti fẹ́ di òtítọ́ ó ní láti jáde láti mọ ibi tá à ń lọ láti sọ òtítọ́ tó ló ti sọ ní kò ní sígbà kò ní sáwọn òun ló dẹ̀ máa ń ṣẹlẹ̀ yìí ó ń ṣẹlẹ̀ báyìí ó dákẹ́ gbogbo àwọn tó dẹ̀ ń sáré sí tó ń ṣe bá tó ń ṣàwọn tó láwọn ń dìfẹ́ àwọn kìnnìkan kò sí ọmọ ẹ̀kọ́ kan bẹ̀ ṣé ọmọ á jẹ́ ọmọ títí ẹ̀ ló mú sí Kútọ́nù látọjọ́ yìí ó máa wá dákẹ́ a máa sọ òyìnbó òfò ẹ jáde ẹ já mọ ibi tá à ń lọ ẹ máa bẹ́ẹ̀ tó ọlọ́run yìí lọ́wọ́. ṣé ẹ rí lórí ti bàbá Akíntóyè
bàbá yìí ti dàgbà ìṣọmọdé 80-something years of age. Tá bá ń sọ̀rọ̀ ká máa mọ bá ṣe ń sọ̀rọ̀. Ṣẹ́gbọ́n mi kì í sọ̀rọ̀ ọjà kì í sọ̀rọ̀ bínú. Now kí ni mo fẹ́ fàyọ bẹ̀ ni pé bàbá Akintoye ti dàgbà náà. Bàbá Akintoye ti dàgbà. Káwọn yúùtù kọ́. Àwọn yúùtù kọ́. What are they doing? Sunday Igboho ó ti wà bí tó wà. Ṣé lẹ́yìn Sunday Igboho èyí tó sọ pé ó ní ọmọ ogun 100 tó lọ. Àwọn yúùtì míì fẹ́ jà o, bàbá ló sọ fún wọn pé kán má ti jagun o. Àwọn ọmọ fẹ́ jà o, bàbá ní ká má jagun. Ohun tó yẹ ẹ fẹ́ gbọ́ mi. Ẹni tó sọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ tó yẹ kí wọ́n sọ, kì í ṣe bọ́n ṣe yẹ kán sọ nìyẹn. Kì í ṣe bọ́n ṣe kán sọ. Truly, ṣe get me, kì í ṣe bọ́n ṣe yẹ kán sọ nìyẹn. Now, that is why tí mo fi sọ pé I need the youth tó máa lè bàbá ti dàgbà. I need the youth tó máa lè ṣe tí bàbá ń ṣe. Àfẹ́ bàbá mọ̀ bàbá ti dàgbà. Lérí ìtàn wà lẹ̀. Bàbá ti dàgbà, bàbá máa débi bàbá àsàlẹ̀ fún everybody ni. Now, bàbá ní kẹ́nìbọ̀dì má jà, kẹ́nìbọ̀dì má ṣe, wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn, wọ́n dẹ̀ ń ṣe oríṣiríṣi. Ìgbésẹ̀ wo ni àwọn under ìlànà ọmọ Oòduà wù? Lóòótọ́, wọ́n sọ̀rọ̀ tí ò dáa, mo dẹ̀ ti sọ fún wọn pé kí wọ́n stop kọ́mọ́ sọ̀rọ̀ sí bàbá, kò dáa bẹ́ẹ̀, èmi náà ti sọ fún wọn. But n tó yẹ kí wọ́n sọ, kì í ṣe bó ṣe yẹ kán sọ nìyẹn. Ṣùgbọ́n pé ká dákẹ́ ẹ ń sọ pé yúùtì ńgbà tí yúùtì fẹ́ sọ̀rọ̀ tí bàbá ní kí yúùtì má dìde ńkọ́, bàbá ní pé kí yúùtì má jà, kí yúùtì má ṣe nǹkan kan, sùúrù la fẹ́ fi gbà, wọ́n dẹ̀ ti ń pa àwọn èèyàn lọ. Ṣé bá ṣe máa wò ní? Now, nǹkan tó yẹ kán ṣe ni pé bàbá o, ẹ fún àwọn èèyàn ẹgbẹ́ lòmíì dìde o tí ó lè máa bá yín ṣiṣẹ́ káàkiri, n tó yẹ kán sọ nìyẹn. Ẹgbẹ́ èèyàn dìde tí wọ́n lè máa gbé èèyàn kiri o, ẹgbẹ́ àwọn èèyàn dìde o, ẹgbẹ́ ọmọ kékeré dìde tí ó lọ máa ṣe aṣojú fún yín, ó sì yẹ kán sọ nìyẹn. Ṣé get ọ̀rọ̀ mi? Because tá a bá ní pé bàbá ti dàgbà, ṣé bàbá ti dàgbà títí Yorùbá fi máa lọ tí wọ́n fi pa wá tán nígboro, ṣé bàbá ti dàgbà la fẹ́ máa sọ? Ẹ̀gbọ́n ẹ jẹ́ ká sọ reality now, èmi ò ṣọdẹ o. Ẹni tó bá hate mi kó hate mi lórí tó wà lẹ́yìn. I will still saying it. Bàbá need to step down for another person to stand up. Bàbá ní láti jókòó, bàbá ẹ wò mí. Bẹ́ẹ̀ ni bàbá lè jẹ́ mi ò dẹ̀ lé ní pé kíkú pa yín. Mi ò lè ní pé gbogbo wàhálà tẹ́ ti ṣe kó já sásán, but ẹ nídìí ọmọ kékeré tí ó máa lọ ṣe ń tẹ́ ẹ̀ lè ṣe. Oṣù orí mídíà kọ́ la ní kẹ́ wá ṣe. Àwọn tó yẹ pé tí nǹkan bá ṣẹlẹ̀ tí wọ́n lè já káàkiri ẹ̀yìn ní pé ká má jà torí pé bẹ́ẹ̀ ṣe wà àgbàlagbà níyín ẹ̀ fógun ni ẹ̀ fẹ́ wàhálà. Truly it's okay. Mo accept bẹ́ẹ̀. Àgbàlagbà kan náà ò lè sọ pé kọ́mọ kékeré kó fọmọ tiẹ̀ sínú ilé kó wá máa sọ fún ọmọ kékeré yẹn pé ó yẹ ẹ lọ máa jà, ẹ lọ máa pààyàn. Àgbàlagbà tó bá ń ṣe bẹ́ẹ̀ kò dáa. Bẹ́ẹ̀ ni ń tẹ́ ṣe all right, but now a fi ọwọ́ ẹ̀rọ mọ́ sí i because orí pé gbogbo tó ṣẹlẹ̀ yìí bàbá sọ pé ká má jà, bẹ́ẹ̀ lè bá máa sọ bàbá Bánkọ́lé tún jáde sí ẹsẹ̀ gbàgbé nǹkan tí Bánkọ́lé wí ni. Bánkọ́lé dáhùn wípé bàbá náà sọ fún un pé kò mọ̀ lọ jà, bẹ́ẹ̀ dẹ̀ ni òun ò kan lẹ̀ ní kankan ṣe òní kan ṣe ṣùgbọ́n fi ti bàbá kẹ́wọ́. Ṣé bá ṣe wá máa wò ní àkáǹtì tá a ti ń béèrè lọ́wọ́ bàbá látọjọ́ yìí, bàbá ò gbé central account sílẹ̀, a dẹ̀ ti béèrè fún central account. A béèrè ní owó bàbá ní àìmọye ìgbà náà ti gbé bàbá wá sínú meeting, wọ́n ló máa jáde. Central account ò jáde. A ní the one umbrella tí gbogbo ẹgbẹ́ yìí máa kó sí abẹ́ wọn, kò sí kankan tó ṣe. Àwọn ọmọ ọjà lórí social media kò sẹ́nibọ́dì tó lè ṣe nǹkan tó jẹ́ pé wọ́n pẹ̀tù sí àmọ́ tàkùrọ̀sọ síra wa sí tó bá yẹ pé èèyàn kan tó jẹ́ youth wà tó bá sọ̀rọ̀ lásán sí àní gbọ́. Àwọn tó ń fi yín galè tí wọ́n ń gba yín tú àwọn nǹkan sọ nínú ilé Ìgbòho, wọ́n ní wọ́n rán anybody lọ́wọ́ nínú ilé Ìgbòho, bàbá ńlá kúrọ́ ni. Bàbá tó fún wọn aláàjì bẹ́ẹ̀ ni tí wọ́n fún ní aláàjì tí wọ́n fún ní 275,000 naira pé kán lọ fi ránjẹ sí ilé Ìgbòho, tí wọ́n lè lọ rí ra báàgì ráìsì kan òróró ike méjì ẹ̀wà dẹ̀ríkà méjì tán ní 250,000 naira 275 ó ti tán. Ṣé tó bá yẹ pé central account wà ṣé irú àwọn owó yẹn wọ́n fún sí báwọn kan ni wọ́n gbé dìde pé kó lọ máa mú wọn. Kò sí lọ́ọ̀yà gangan fún Yorùbá nation. Àwọn lọ́ọ̀yà wa gangan tó jẹ́ ti Yorùbá nation kan gbé kan ká ẹ mọ̀ pé lọ́ọ̀yà wà fúnra wa o, àwa tí lọ́ọ̀yà ti wà ní kí ṣe wípé nígbà tí wọ́n bá wá máwọn ọmọ àásùn ètò pàtó fowó gba lọ́ọ̀yà bíi ti pẹ̀lú mi. Ẹ wo oríṣiríṣi àwọn nǹkan tó ṣẹlẹ̀, àwọn nǹkan táwọn Biafra ti gbé gbogbo wọn ti ṣe nǹkan, ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní ibi tí wọ́n ti ń pa àwọn èèyàn. Ká ní pé gbà tí wọ́n mú olóyè Sunday Igboho
awareness sì ń lọ bí mo ṣe ń pariwo láti jọ yìí irú àwọn tó ń dìbò lọ́sùn wọ́n máa ronú wọn mọ̀ ní tújáde Èkó ṣé wọn dìbò kan lẹ́kọ̀ọ́ ni èèyàn mélòó ló bọ́ mẹ́ àwọn kan lọ dìbò wọn bẹ́ẹ̀ níbọ̀dì bọ̀ náà ṣó lóòótọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ lásọ pé 419 I'm not accept mi ò sọ bẹ́ẹ̀ mo dẹ̀ mi ò fọwọ́ sí bọ̀ pé kí bàbá má sọ̀rọ̀ yẹn ká máa sọ pé bàbá ti dàgbà yẹn ẹ hate mi ẹ block mi ẹ flash mi ẹ ṣépè fún mi but ìyá máa jẹ gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ torí wípé èmi ò kì í ṣe ọ̀dẹ̀ ẹ̀yin dẹ̀ dá mi lóhùn nígbà tẹ́ ní gbàgbàlagbà ni wọ́n kán gbẹ̀yàn dìde tí ó mọ̀ ṣe. ẹ ní sùúrù bàbá ti dàgbà ẹ ní sùúrù ṣẹ́rí bàbá ti dàgbà but èyàn lè dá step up o bàbá ò ní láti stop anybody o. àní stop kọ́ àní kán gbé youth dìde tí ó mọ̀ lọ ṣiṣẹ́ fún wọn. òun náà nǹkan tí mo ń sọ ni pé bàbá ò need. wọ́n nídìí láti kúrò lórí ipò náà àní kán lọ kúrò lórí ipò àní kí wọ́n bọ́ sẹ́gbẹ́ kan kán wá gbé ọmọ kékeré tí ó mọ̀ bá wọn sáré káàkiri yóò mọ̀ wá jábọ̀ fún wọn àdẹ̀fẹ́ lọ́dà ìlànà ọmọ Oòduà. ọmọ kékeré wo. àwọn ni wọ́n lọ wà. gbogbo àwọn eléyìí ò lè jà who's gonna be like Sunday Igboho. ẹ gbàgbé irú nǹkan tá a sọ kọ́ nìyẹn kì í ṣe jagunjagun là ń fẹ́ jagunjagun ṣé Kánú dé jagunjagun ni Kánú ò kì í ṣe jagunjagun tó bá pè nǹkan tí ò yé gbogbo yín Nnamdi Kánú ò kì í ṣe jagunjagun but he's a leader tó dẹ̀ ń control gbogbo Biafra ṣé bàbá Akintoye dé jagunjagun ni bàbá Akintoye ò kì í ṣe jagunjagun náà but a ní ìdìyàn tí ì ṣe jagunjagun bíi bàbá Akintoye tí ó lè máa rú àwọn tó dé jagunjagun nídé tí wọ́n tó pa wá tán àbí kí lẹ̀ ń bá mi sọ kí là ń sọ kí là ń wí so tí mò ń sọ nìyẹn ẹ̀ á kàn sọ pé kò sẹ́ni tó lè ṣe bí Sunday Igboho tá a bá need youth àwọn ọmọ rẹ́dì láti jà ẹ wo àtìgbà tí Igboho náà ti wà nílé àtìgbà tí Igboho ti wà nílé kálẹ̀ youth kan wà tó máa trigger rẹ̀ tó máa ní ní èékánná gidi tí ò ní jẹ́ pé gbà tó bá fẹ́ jà wọ́n máa ní ẹ mọ́ jà tó bá irú Bánkọ́lé tó lòun lè jẹ́ òun dé jagunjagun òun lọ́mọ ogun púpọ̀ ká ní ẹ rò pé youth tó sán lórí wà ńlẹ̀ bíi ti Kánú ìgbà tó lòun fẹ́ jà yẹn wọ́n á ní yá lọ ni wọ́n ò ní bàbá yìí ṣùgbọ́n bàbá ní no àwọn olè náà wá ń kó síbẹ̀ wọ́n wá lọ́jà wọ́n wá lọ́gbọ́n bàbá ló ní káwọn mọ́ jà abẹ́ ìgbádùn owó tó ti gbà ní bàbá ló ní káwọn mọ́ jà ṣé wàá rò pa nídìí irú bàbá bẹ́ẹ̀ nísìn alá nídìí èèyàn tí ó mọ̀ sí agbẹnusọ bàbá ọmọ ẹgbẹ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹnu bàbá ló ti ń jáde ní ó mọ̀ wí gbogbo tó bá ń rí ká bàbá ní ó mọ̀ lọ fàbọ̀ fún bàbá ní ó mọ̀ kì í ṣe wípé a máa múyàn a wà máa jẹ́ pé pàtẹ́nìyẹn bá wá rí wọn tán apá egungun rẹ̀ àwárọ̀ ẹni tó ti wà yìí gà láti jà tó bá wá fojú kan bàbá tán gbogbo agbára rẹ̀ ti lọlẹ̀ nìyẹn gbogbo bó ṣe ń ṣe tẹ́lẹ̀ ti lọlẹ̀ nìyẹn mo mọ tí mo sọ o torí pé èmi bẹ́ẹ̀ bá kórìíra mi mo sì máa sọ tèmi lọ ẹbọ ọ̀tàkẹ́ ni mo ń bú bàbá ẹbọ ọ̀tàkẹ́ ni mo ń ṣépè fún bàbá I can never do that because he's elder man àgbàlagbà ni tó dẹ̀ gbìyànjú ìwà lè ti torí pé wọ́n gbìyànjú yẹn kí n ti torí pé wọ́n ń jà yẹn o kí wá kú káwọn èèyàn wá kú torí pé arúgbó ni bàbá káwọn èèyàn wá kú dànù bàbá is 89 bàbá is 89 years arúgbó ni bàbá èmi yóò ti ní mí bàbá ti dàgbà kò sí nǹkan tí bàbá nídìí mọ́ èmi ni mo ti nídìí àwọn ọmọ mi nídìí gan àwọn ọmọ bàbá jù mí lọ lọ́jọ́ orí ẹ wá ní kẹ́mi máa sọ pé bàbá kan ti dàgbà ká máa ẹgbẹ́ èmi ò wòran o ẹ wá ń bí èmi ò wòran ẹ tó bá kórìíra mi kò kàn mí bàbá ní láti dìde fún ẹ̀jẹ̀ tó jẹ́ youth kẹ́lọ́mí dìde yes mo sọ tẹ́ni sọ bẹ́ẹ̀. kí wọ́n lédè tá à ń pariwo mọ́ Tinubu kírẹ́tà sọ pé Tinubu dàgbà Tinubu ò fẹ́ dìde fún ẹlòmíì kò fẹ́ fáwọn àǹfààní fáwọn bàbá máa jẹ́ bí bàbá àṣàlẹ̀ bàbá ló máa pàṣẹ bàbá ló máa sọ̀rọ̀ but I need youth we need young people tó máa bẹ́ kiri tó máa lè bẹ́ ká arúgbó ni bàbá kí bàbá bọ́ síbí bàbá dádì wa ẹgbẹ́ èèyàn dìde o central account yẹn àwọn owó tó ń ṣòfò ó ti pọ̀ jù owó tó ń bọ́ sígbó ti pọ̀ jù ẹ̀yin dẹ̀ lẹ́fà sábà bí àwọn tó ń jalè tẹ́ ẹ̀ bá gbọ́n tẹ́nìyẹn sọ dáadáa ẹ̀yin lẹ́fà sábà bí ni bọ̀ kò mọ̀rọ̀ sọ pé bàbá ìṣe 419 kò mọ bó ṣe fẹ́ gbé lẹ́lẹ̀ ṣùgbọ́n èmi bá a pé n tó fẹ́ kó tó ẹ sọ ni pé ẹ̀yin lẹ́ ń fún àwọn olè láǹfààní o torí tí ọlọ́pàá bá rí olè tí ò lè mú olè tọ́lọ́pàá rí tẹ́rọ́rìsì tí ò lè mú tẹ́rọ́rìsì tán ní ká máa fọwọ́ bò ó that means ẹni yẹn òun ló ń sọ̀pọ́ọ̀tì wọn nítorí ẹ kó sọ ẹ̀yin lẹ́ ń sọ̀pọ́ọ̀tì àwọn tó ń jalè bí bẹ́ẹ̀ kọ́ ẹgbẹ́ central ó yà mo sọ
bàbá ẹ̀yin lẹ ń support àwọn tó ń jalè lórí social media ẹ̀yin lẹ ń support àwọn tí wọ́n fẹ́ pọ́n pa wá ó yẹ gbé àkáǹtì central account jáde àti bí ọdún 2 tí ń bèrè fún central account ẹgbẹ́ kankan kalẹ̀ àti ń pariwo látijọ́ ìpaní di youth tó máa lè bẹ́ká bàbá ẹ̀ fi kankan lẹ̀ wọ́n dẹ̀ ń jalè lójoojúmọ́ àwọn tó ń jalè ẹ mọ̀ lẹ́ni yóò mọ̀rọ̀ sọ kò lẹ́kọ̀ọ́ ẹ ló làákàyè yín ni kí wọ́n ní kí ní ìyàtọ̀ nu bàbá àti Tinubu ti dàgbẹ́ ní kí Tinubu step fọmọ kékeré káwọn ọmọ kékeré rù wọn gbà ókè bàbá náà ti dàgbà ń sìn àwa nídìí ọmọ kékeré tí ò lè já lambaka ọmọ tí ò jẹ́ kálá dájú tí ò ní wàásù fúnrú Báńkọ́lé olè tó wá fi yín jalè yẹn ká nírú mi ni mo jẹ́ leader màá ní dákun má wulẹ̀ dúró bá ń lọ sí bọ́dúlọ́ọ̀mù ni wọ́n dẹ̀ bíire tó bá wá sọ pé òun ò lọbẹ̀ tó tún wá mú sórí wá màá ní gbogbo anybody màá bẹ́ ọ̀tá báyìí ni ó yá Báńkọ́lé Felix is a criminal is a terrorist is a 419 ẹ má fọ́lò rẹ ọmọ Yorùbá tó bá fọ́lò Báńkọ́lé ìwọ ló mo máa sánsán rẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹni tó bá ti jalè èmi ò bọ́ta sọ fún pé ó lè ní nítorí kí bàbá mọ̀ sẹ́nu ẹni tó bá ti hùwà tí ò tọ́ tá a bá ti pè ní kọ̀kọ̀ tó ti ń di gbogbo wà tó fẹ́ dá wàhálà lẹ̀ ẹlọ́ ẹ fẹ́ jagun Báńkọ́lé ló fẹ́ jagun bàbá ní kó mọ̀ jagun àbí bàbá kọ́ ló sọ pé ó ní kó mọ̀ jagun ni àgbàgbàgbà olórí burúkú wo ló ní kí Báńkọ́lé mọ̀ jagun wọ́n tó ń pààyàn nígbà tí Báńkọ́lé dáhùn Báńkọ́lé ní abẹ́ ẹ̀gbọ́n tí Báńkọ́lé wí ni ó ní ọ̀rọ̀ nù ilé Ìgbòho ó ní tó ń bá rù ó lẹ́rù ẹlẹ́rù ni àbí ẹ̀dínlé ó lẹ́rù nù ilé Ìgbòho tó ń bá rù lérí ó ní ẹrù ẹlẹ́rù ló ń gbé lérí kì í ṣe ẹrù gidi yes or no so eléyìí tó wá ṣẹlẹ̀ ní Ìṣẹ́yìn ṣẹ́rù ẹlẹ́rù ní tìṣẹ́yìn ẹ dá mi lóhùn ó yẹ ẹ dá mi lóhùn ìbéèrè yẹn torí ẹni tí kọ́là ń sọ orí ẹ̀ ò pé ó yẹ ẹdẹ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa bú kọ́là tẹ́ fẹ́ pè wọlé ó yẹ tún sọ mi ò mọ kọ́là rí I don't know him but ọ̀rọ̀ tó sọ kò máa gbé kalẹ̀ rẹ̀ ni ṣùgbọ́n èmi máa bá a fọ̀ sí wẹ́wẹ́ ó yẹ ẹ dá mi lóhùn ṣé n tó ṣẹlẹ̀ ní Ìṣẹ́yìn yẹn sí ẹrù ẹlẹ́rù ní sí kò yẹ kí Báńkọ́lé ti lọ dìfẹ́ǹdì wọn bẹ́ẹ̀ ẹ dá mi lóhùn ẹ dá mi lóhùn ẹ dáhùn ṣé kò yẹ kí Báńkọ́lé ti lọ Báńkọ́lé ò lọ ó ní bàbá ní kò mọ́ jà ó ní bàbá ní kò mọ́ jà ẹ wá ní ọ̀rọ̀ téèyàn sọ kò nítumọ̀ wọ́n ń pa èèyàn nígboro adẹ̀ nídìí youth tí ó lè lanu á ti gbà wípé bàbá ti dàgbà tán bá lọ gbé bàbá lóòótọ́ àgbàlagbà ni bàbá sí bàbá bọ́n bí bàbá ní wọ́n lọ tì mọ́lé ni but a nídìí youth tí ó mọ̀ pàṣẹ tí ó mọ̀ ránṣẹ́ bíi ti Nnamdi Kanu bẹ́ẹ̀ ni Kanu ò kìí ṣe jagunjagun ẹ kọ́kọ́ gbàgbé pé kò sẹ́ni tó lè ṣe bí Ìgbòho ò kìí ṣe leader no ẹ má papọ̀ is a leader for the warrior leader àwọn warrior ní Ìgbòho jẹ́ Ìgbòho ò kìí ṣe leader bàbá la mọ̀ sí leader warrior ní Ìgbòho iṣẹ́ wọn yàtọ̀ ẹ má papọ̀ mọ́ra wọn o tèmi ọ̀tọ̀ ti Ìgbòho ọ̀tọ̀ ti bàbá ọ̀tọ̀ bàbá la mọ̀ sí leader tó ń dúró bí Nnamdi Kanu yes àwọn warrior leader àwọn warrior ni olóyè Sunday Ìgbòho jẹ́ òun ni leader fún gbogbo àwọn jagunjagun torí òun ló kọ́kọ́ jáde òun ló kọ́ ṣáájú is a leader lè claim Ìgbòho ká ní pé Ìgbòho ló máa lọ bá yín gba Yorùbá no Ìgbòho kọ́ ló máa gba Ìgbòho ló máa ja ogun ni ó dàbí ìjọba tó wá ní ọlọ́pàá tó ń ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ ni Ìgbòho ṣe jẹ́ security under security ni Ìgbòho wà tó dẹ̀ máa bá wa defend láti ṣẹ́ ogun àwọn tó wà ń ta àwọn lọ́mọ ìlú bàbá Akintoye ní pírẹsidẹ́ǹtì Ìgbòho ló dàbí DSS ló dàbí pólísì tó máa jà fún gbòòrò ṣé wàá rí pé kì í ṣe ọ̀tọ̀ ẹni tó jẹ́ pírẹsidẹ́ǹtì ló máa lọ ṣiṣẹ́ lókè gbọ́ mi pírẹsidẹ́ǹtì ló máa lọ ṣiṣẹ́ ìyẹn bí bàbá Akintoye wọn ọ̀dẹ̀ ṣe orí social media náà kàn máa sọ̀rọ̀ àfi ọ̀rọ̀ lórí social media mọ́ ìgbésẹ̀ la fẹ́ wọ́n ti ń pa ẹ wọ́n ṣe ń sá àwọn èèyàn lórí ẹ wọ́n ṣe ń sa àwọn èèyàn lórí nígboro wọ́n ń gé àwọn èèyàn ẹ wọ́n ṣe pààyàn tó ní gangan ẹ wọ́n ṣe ṣe àwọn èèyàn ló ṣe wọ́n ṣe tó bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ padà lọ síbẹ̀ láti lọ tún àwọn ọ̀rọ̀ yẹn sọ pé bọ́n ṣe ń pa yíyan ẹ mọ́ gbowó o káàdì bí wọ́n ṣe ń pa wọ́n kálà tó ń sọ fún wọn à ń encourage wọn à ń bá wọn sọ̀rọ̀ tùbínùbí àwọn yìí ò ní tún máa fọ́lọ̀ olóṣèlú Òṣogbo látìgbà tí Ìgbòho ti wà níbi tó wà látìgbà tí wọ́n ti ṣe rálì yẹn kò sí nǹkan míì mọ́ Èkìtì àwọn bàbá Èkìtì àwọn ọmọ lúkà wọ́n tẹ̀ tó ń ṣe awareness káàkiri Ọ̀ṣun ibo náà ti ṣe awareness lọ́ṣun kò sí látìgbà yẹn ẹ wá ní wọn ní dìbò ní Ìbàdàn ibo náà ti ṣe awareness ká Ìgbòho ti wà níbẹ̀ yẹn everything stop so ẹ kó stop ni kí wá là ń wí àwọn tí wọ́n pa níbẹ̀ yẹn ó yẹ kí wọ́n ti dé ibẹ̀ níṣẹ́ gbọ́rọ̀ tí bàbá òṣèlú sọ wọ́n ní níbìkan wọ́n náà ti pààyàn pé àwọn tó ti pààyàn tún lọ bí 8 kí tó ṣẹ̀ṣẹ̀ yìí tún nìyẹn o ní ilẹ̀ Yorùbá ní Ògùn state tún nìyẹn
kí wọ́n là ń wúye kán ti gbéyàn débẹ̀ yẹn tó máa lọ encourage àwọn èèyàn tó máa sọ̀rọ̀ fáwọn èèyàn kò ní jẹ́ pé gbà tí Tinubu bá débẹ̀ wọ́n á lọ sọ fáwọn tó lọ dìbò fún àbí kí là ń wí ẹ bá wù yẹ bú mi ẹ máa bú mi kò kàn mí máa dún mo ti sọ tèmi. Hello. ń dáhùn. Kò sẹ́ni tó ń bú yín o, nobody. The point is problem tá a ní òun náà ní pé tẹ́ bá wo gbogbo àwọn tó rúlu wa náà ẹ̀rí pé àwọn àgbààgbà yìí náà ni they are not ready to step down so the same thing náà ló wọ́n ní bàbá Akintoye they are not ready they are not ready tẹ́ bá ní pé kí ni tù ṣe báyìí wọn ò ní gbà wọn bàbá akẹ́kọ̀ọ́ rí ni so this is the problem we have this is the problem you have unless someone step up someone need to step up and tell them the right thing to do. Àìjẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá sọ pé kí bàbá Akintoye kọ́ yan èèyàn kan bàbá yẹn ò ní yan anybody o. Sọ kí wá là ń wí kí bàbá yànyàn là ń sọ kí bàbá yànyàn kí bàbá yan èèyàn ní kí bàbá step down but kí wọ́n yan ẹni tí ó mọ bá wọn sá káàkiri tí ó lè gba gbogbo stress wọn yẹn ni wọ́n mọ̀ pé bàbá ti dàgbà bàbá tó ti wọ 89 àsìkò tó yẹ kí bàbá sùn nígbà bí àwọn èèyàn máa ń wà lọ́rùn láti máa ṣe mítì ká sí bàbá náà máa pè káàkiri tó bá jẹ́ bàbá yín kọ́ ṣe fẹ́ pa ni tó bá jẹ́ bàbá tiẹ̀ ìwọ tó ń sọ nọ́nsẹ́ǹsì ìwọ tó fẹ́ máa bú mi sí yín o sọ fẹ́ sọ àní bàbá I need the youth I need ọmọ kékeré òlu ẹlẹ́jẹ̀ tútù tí ó mọ̀ ṣiṣẹ́ bàbá a ní kí bàbá lọ bì kankan bàbá ní ayé bàbá òkúrò mbẹ bọ̀ tó ní ò jẹ́ bí spoke kí n pè pé spokesman fún bàbá tó jẹ́ pé gbogbo tí ó bá ti sọ ọ́ dẹ̀ máa jẹ́ tó ní action I need the spokesman nísìn ẹ mọ̀ pé Ìgbòho ti ní spoke fún ara rẹ̀ ó ní spokesman fúnra rẹ̀ now I need the spokesman fún bàbá Akintoye and we don't want the person nínú àwọn ìlànà ọmọ Oòduà mi ò fẹ́ àfẹ́ ọ eléyìí tó máa ń sọ fún lórí àfẹ́ ọ kúkúrú bìrì sí àfẹ́ ọ tẹ́ gbogbo ohun tó bá ti báyìí ó máa ń bá gbogbo nǹkan yẹn jẹ́ ni àfẹ́ ọ another person gbogbo Yorùbá nation ló máa fọwọ́ sẹ́nìyẹn òun ni wọ́n máa pè kiri ni ó mọ tinú mítì kan síbì kan òun ni àwọn tó bá ń jà wọ́n ti mọ bí wọ́n ṣe ń ṣe bí ibi tí ò bá tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ àwọn ni wọ́n gbẹnu sọ àwọn ni wọ́n mọ bí wọ́n ṣe máa ṣe mítì yẹn bí wọ́n kì í ṣe gbogbo nǹkan ní mídíà kákan máa sọ̀rọ̀ lórí mídíà ẹ kò ní selection wọ́n ní kò ní selection ṣé ẹ rò wípé nígbà kan bá ti lè di primary election wàlẹ́ wọn máa di ti presidentia àbí kí lẹ́ ń pè wọ́n ti di tàwọn gọ́vnọ̀ báyìí nísìn nígbà tí gọ́vnọ̀ bá wá wọlé ẹ wá rò pé gọ́vnọ̀ yìí ò ní initiate àwọn tó tún dìbò fúngbà yẹn kan dìbò ti president àbí kí lẹ́ ń bá mi sọ ẹ wá ní ẹwọn ní di election máa wáyé mo ń gbọ́ yín ṣe fẹ́ bú mi ni I'm available. Wọ́n gbé ìsinmi wèrè ẹ̀tọ́ irú ọmọ ìkú yẹn kó máa tán ìwé Yorùbá nation ó jọlá pé mi ò sí Nàìjíríà àtọ́kì mo ti pè àbúlórí kúkú ní Bánkọ́lé. ẹni sùúrù ní ẹ dákẹ́ ẹni yìí ní pé ó ní please don't blame ẹni sùúrù téèyàn kan bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ jẹ́ kẹ́ nìyẹn ṣe tán mọ́ bọ̀ wọ́n ní don't blame professor kò sẹ́nibọ̀dì tó ní blame mi ò blame bàbá èmi sọ pé bàbá nídìí láti gbé spokesman bàbá ní bẹ́ẹ̀ ni mo sọ fún kò sẹ́nibọ̀dì tó lè gba ìṣe bàbá ṣe ókè ṣé èmi lè dédé jáde nísìn kí n máa pàṣẹ fún àwọn èèyàn tí wọ́n dá mi lónìí kí n pàṣẹ tó kí bàbá tó sọ fún ọ pé no ẹ padà so possible ni but tí bàbá bá gbé ókè nígbà tí Ìgbòho ṣe títí ẹ̀ tó dẹ̀ gbé spokesman jáde fún un tí ó bá ti ní kó lọ sọ ní spokesman ẹ̀ máa lọ sọ òun náà dẹ̀ tó máa háàdì kún pẹ̀lú so action náà ń pè yẹn spokesman Ìgbòho ó ń fi action sí ní tó ń ṣe so and now we need action and we need spokesman fún bàbá Akintoye bàbá dẹ̀ ló máa approve ẹ̀ ìgbà tí Ìgbòho máa sọ̀rọ̀ ó ní spokesman òun fi lágbájá ṣe spokesman fóun ó approve ẹ̀ ni ó approve ẹ̀ ní gbogbo lójú gbogbo ayé pé ẹni yìí o spokesman mi ni ẹ wá nínú ẹ bàbá ò ní láti approve anybody no bàbá ní láti approve èèyàn and jagunjagun kọ́ lẹ máa fi ṣe spokesman fún bàbá kẹ mọ́ pàpọ̀ Ìgbòho ò kí ṣe spokesman iṣẹ́ ẹ̀ ti Ìgbòho ọ̀tọ̀ under security ni Ìgbòho wà tẹ bá wò pé Ìgbòho is a leader Ìgbòho is not a leader bàbá Akintoye is a leader and under security ni Ìgbòho wà which tó dẹ̀ jẹ́ leader fún gbogbo àwọn tó sọ pé àwọn jẹ́ warrior ìyẹn jagunjagun I'm not a warrior I'm a media presenter under Yorùbá Nation Media lèmi wà
mi ò sí nínú warrior so tó dijọ́ tẹ bá tó mọ nǹkan yẹn ó dàbí pé àti ìṣètò tá a fẹ́ mọ̀ ẹ lọ jókòó rẹ gbégbèdékele warrior yàtọ̀ sí ẹni tó ń sọ̀rọ̀ lọ́wọ́ bàbá is a leader Ìgbòho is a warrior ẹ dákun ẹ jẹ́ kí n sáré parí ọ̀rọ̀ tí ẹni tó wà lórí Telegram yẹn sọ ok mò ń gbọ́ yín báyìí. Yẹ́nì bá akọ́lé náà ń wò yẹn ẹlẹ́fun ni wọ́n fi gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Irú ẹ̀ wá lu tó wá gbé fún wa 9 pin èkó tó wá gbé wá sí Yorùbá nation tó wá fi ìsìnkú àwọn èèyàn òun lè ṣe gbá òun lè ṣàwọ̀. Irú yẹn lẹ́pẹ́ tí irú ẹ̀ bá wà ní àmà gbígbá ẹni tí ó máa sáré á sáré kàbàkàbà kò ní dúró àbó lórí kúkú ní gbogbo ìran ẹ̀. Ta ló ń jọ máa pa níwájú ọmọ àjẹ? Ó dùn mí pé jẹ́ àtìkú àmì tó wà. Ẹ mọ̀ wípé opportunity tí Bankole lò ní pé opportunity bàbá pé bàbá ti dàgbà bàbá ò dẹ̀ fẹ́ ogun opportunity yẹn Bankole fi ń ṣèkà fún yín ní gbogbo wọn fi ń wá ni wọ́n mọ̀ ní warrior àwọn lọ sínú igbó kan ṣùgbọ́n nígbà táwọn pe bàbá náà ló ní káwọn má jẹ́ wá dúdú rọ́kàn ti fi bàbá oní bàbá pa ok bàbá ní di spokesman á wá wò bóyá wọn wà ní spoke yẹn ló ní káwọn má lọ jà káyé wọn má bàa bàjẹ́ sórí ṣẹṣẹ yẹn bíbá. Ẹ wo báwọn Biafra ní sí àwọn IPO wọn ṣe wọn take action wọn ìwò fídíò wọn wọn pa àwọn sójà lọ wọn declare every Monday ẹ jẹ́ káwọn gómìnà Yorùbá náà káwọn náà máa lose income revenue tó ń wọlé wọ́n lè máa fi orí dídìmù nǹkan táwọn èèyàn pass through àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá tó ń pass through pé kò sówó lọ́wọ́ wọn ebi ń pa àwọn èèyàn ìṣẹ́ mú àwọn èèyàn bí ẹni tó mumi. Ṣé àwa táwa ń lo ìbò ni kọ́kọ́ máa fowó ránṣẹ́ every time kọ́kọ́ máa gbowó mo wà nù gbó èmi warrior ni mí ẹ wọ́n ìpààyàn níjọ́ Ìbàdàn bẹ̀ yẹn wọ́n pa ọmọ òkúrò yẹn yet kò sí youth kankan tó jáde fún bọ́tà. Ṣé ìlànà ọmọ Oòduà náà ti wá lọ bẹ̀ ṣé gúrùpù ìlànà ọmọ Oòduà ti lọ sí wọ́n ti lọ rẹ̀ yọjú sí Mákindé káṣẹ̀ wá ní bàbá ò lè lọ ṣé spokesman kó ó ti lọ rẹ̀ rí Mákindé ó ti lọ rẹ̀ rí kọmíṣánná pólísì Ọ̀yọ́ pé wọ́n gé orí àwọn ọmọ Ìgbòho wọ́n gé orí kan ẹ̀dẹ̀lẹ́ ní di spokesman ẹni bàbá ò lè step down ẹni bàbá ò lè approve ẹni bàbá ti dàgbà sódìgbà tán bá pa ẹ jẹ́ pé Yorùbá nation kọ́ lẹ nídìí ẹ̀ ń tàn wá ń ta àwọn èèyàn ta èmi ò dẹ̀ wá ṣe fíìmù tèmi mi ò wá ṣe fíìmù èmi ò ṣe fíìmù. Wọ́n gé orí èèyàn nínú ilé Ìgbòho wọ́n gé orí ọmọ rẹ̀ wọ́n yin ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn ní ìbọn lára ẹ̀dẹ̀ ní pé ẹ̀ nídìí youth tó máa gbẹnu tó bá pọ́n ti lọ sọ́dọ̀ Mákindé ni tí spokesman tó ní action kó ti dìde kán ti gbéyàn lọ sí ibẹ̀ pé kí ló ṣẹlẹ̀ kì í ṣe pọ́n jà náà kí ló ṣẹlẹ̀ wọ́n ṣe campaign àṣẹ rally káàkiri ojú kan làwọn ọmọ yẹn wà ẹ pa wọn tẹ̀ tó gé orí wọn lọ kẹ́ ẹ wá bẹ̀rẹ̀ ìdájọ́ lórí wọn kẹ́ ẹ fi action sí ó kọ ẹni tí ó bá gbé yín ìkankanú wọn ò lọbẹ̀ ẹ wá ní pé ká máa dákẹ́ ẹni tó bá sọ̀rọ̀ yẹn ó ti jọ wèrè ẹni tó sọ̀rọ̀ yẹn kò mọ̀ọ́rọ̀ sọ èmi ò mọ̀ọ́rọ̀ sọ mi ò mọ̀ sọ ó dà mo ti sọ. Ọdún wọn la máa ṣe gbogbo sùúrù wèrè pẹ̀lú ogun nǹkan tó ń tọ́jú àwọn èèyàn rí ẹ wọ́n máa ń pa àwọn èèyàn ní sẹ́yìn náà ìlú dáàdì mi ní sẹ́yìn ẹ wọ́n máa ń pa àwọn èèyàn lọ rẹpẹtẹ yes náà kò sáṣọ̀n àbíjọ́ òní máa ń ti pè sórí program yẹn kan ó dà pé program dára lọ pè ìyẹn dídà coordinator Yorùbá nation ní sẹ́yìn tó pe dára jọ yẹn tó sọ fún wọn pé àwọn bẹ́là ọmọ bẹ́là tó jẹ́ senator pé àwọn boys ẹ̀ wọ́n á disturb àwọn ibi táwọn ti ṣe meeting nísẹ̀yìn bẹ́ẹ̀ yẹn. yóò sọ ẹ̀jẹ̀ ni òun náà fẹ́ sọ ẹ̀jẹ̀ ni ó fẹ́ ṣe ètùtù ni nà. nǹkan tí màá yẹn sọ ló padà wá ṣẹlẹ̀ tó ń bẹ̀rẹ̀ sí sáwọn yẹ́n náà kò sẹ́nìtì kò sáṣọ̀ kò sẹ́nìtì àwọn tó ṣèyẹn tó ń jẹ lọ ṣé wọn tún ní ṣèmí wọn á tún pẹ̀lú mí èké. àbí wọ́n tún ṣèmí wọ́n tún lọ pẹ̀lú mí àwọn náà ṣètùtù ni wọ́n sàn ẹ̀jẹ̀ wọ́n fẹ́ tẹ̀jẹ̀ sílẹ̀ ní fẹ́lá náà fẹ́ tẹ̀jẹ̀ sílẹ̀ ni ṣe bọ́ọ̀rẹ́ Ìgbòho ni fẹ́lá ṣe bọ́ọ̀rẹ́ Ìgbòho náà ni kí ni ìgbésẹ̀ tó náà gbé ńgbà kan ti mọ́ rẹ̀ kí ni nǹkan tí wọ́n ṣe ara àwọn ọmọ lẹ́yìn wọn náà ti gé orí wọn kí ni tí wọ́n ṣe báwọn náà lọ́nà tó ń dá wàhálà alẹ́ kiri. Ìgbòho wà bẹ́ẹ̀ tó bá jẹ́ bí yín kan ó bá jọmọ ìyá yín ló wà níbẹ̀ yẹn láti jọ yìí tí wọ́n tún wá mú àwọn ọmọ tó wà lẹ́yìn rẹ̀ kábàtì wà ní Ìgbòho kì í gbọ́ advice so that kó dẹ̀ máa pa gbogbo àwọn ọmọ lẹ́yìn rẹ̀ lọ́lẹ́yọ kọ̀ọ̀kan bàbá ò gbé ìgbésẹ̀ kankan lé lórí náà kí ni tí bàbá ṣe lé lórí.
kéèyàn tún wá fọmọ sínú ilé kó tún máa lọ pa àwọn ọmọ rẹ̀ níta kó tún máa lọ pa mọ́lé kó tún máa gé orí wọn tún wá pa wọn lásán wọn tún yọ orí ọmọ lọ. Àwa sọ pé ègbèrè kan wá jáde lórí burúkú àgùnmọ́nìyè ó ní àgbèrò ẹjọ́ àgbèrò ni òun ò lè dá sí ọ̀rọ̀ àgbèrò ìjà kan náà ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí tó bá pàṣán wà lọ́wọ́ àwọn spokesman ṣé wèrè kó jáde àgùnmọ́nìyè kó jáde yóò mọ̀ fi bàbá pawó bàbá ni ò jẹ́ kó ń jà bàbá ló ní kó mọ́ jà bàbá ló pè òun á máa kúrọ́ kiri á máa gbowó lọ́wọ́ yín mo mọ̀ pé truth is bitter òótọ́ ọ̀rọ̀ bí ẹ̀gún ló máa rí lára yín òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ tó bẹ́ẹ̀ lọ́pọlọ púpọ̀ nínú àwọn èèyàn tó ń wòyàn gan eléègò ni wọ́n gbọ́ wọn gbọ́kàn tó bá jẹ́ tí mo wí lèní ló fẹ́ fi ọ̀fọ́lò mi á bẹ́tà kan ọ̀fọ́lò mi bọ̀ tó bá dìgbà tí ogun bá dé wàá rántí ọ̀rọ̀ sẹ́ni ọmọ ológo sọ wípé mo sọ tèmi fún yín ẹ̀yin lẹ gbọ́ tèmi kò sẹ́ni kankan tí ó fún mi bàbá ò fún mi lówó rí n ò dẹ̀ lè ní kí bàbá kú but I need the youth tó máa já làwọn bá káàkiri bàbá ti dàgbà ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ kọ́lú nínú president Nàìjíríà bàbá kí ni bàbá sí bàbá ò ṣe kọ́lú ni bàbá náà ti dàgbà ìmọ̀ túmọ̀ kọ́lú ni àwọn tó ti dàgbà náà ń pè ń kọ́lú náà àwọn tó ti dàgbà ẹ wo tí bàbá gan bá sọ̀rọ̀ gangan ní ọ̀rọ̀ bàbá ti dàgbà náà ọ̀rọ̀ mélòó ni bàbá lè sọ ọ̀rọ̀ mélòó ni bàbá àgbàlagbà lè sọ bàbá tó ti wọ 89 years ọ̀rọ̀ mélòó ló lè sọ sẹ́fẹ́ pa àwọn bàbá dànù ni and bàbá you need to approve another spokesman for yourself and we don't want it in ìlànà ọmọ Oòduà sir bàbá we need spokesman we need we need spokesperson. You need to approve spokesperson and one account for us. We need it from you and you have to do it immediately before nǹkan tó ṣẹlẹ̀ sí yóò kí ó di pé okun máa dé February ló tún ti ń lọ Ifá ó yẹ gbọ́n sókè. Àwọn ológun ẹ máa bá mi làwọn lọ́yẹ̀ inú wọn ti wò ọmọ bàbá yẹn ọ̀yá yẹn inú wọn ti wò wọ́n ọmọ tó ń ṣe mọ́. Ṣẹ́rí máa pásítọ̀ bá ń kọ́lé àbí kí ló ń kọ́ àbí ilé ló ń kọ́ àbí mọ́tò ló ń kọ́ yẹn. Ìjọ́ tí máa yẹn bá jáde ṣóò tó bá jáde sórí síta fún. Màá mẹ́sàn pé mo pè sórí ṣó yẹn máa gbé gbogbo ẹbí ẹ̀ ṣe pè. Ṣebí Ìsẹ́yìn ni Fúlàní ti ń gé wọn lápá tó ń gé wọn lẹ́sẹ̀ tí bá ń kọ́lé ò lọ láti jẹrin. Àwọn ìyá àgbàlagbà tó Fúlàní yẹn tó ti padà láàbò ara báyìí. Bá ń kọ́lé ò rí wọn bá ń kọ́lé ẹ̀ sọ fún ọmọ Yorùbá pé òun ní gbogbo ọmọ wọ́ríọ̀ ní gbogbo state ilẹ̀ Yorùbá lòun ní wọ́ríọ̀ sí. Lò ní wọ́ríọ̀ sí ó dẹ̀ fi bàbá Akíntóyè parọ́ pé bàbá ló ní kó mọ́ jà bàbá ló ní kó mọ́ jà ẹ dẹ̀ nígbà ẹ nídìí spoke á wá wò bóyá bàbá bóyá spoke ni ó wà máa parọ́ mọ́. Ó tún sọ fún wa wípé àwọn àgbààgbà kan ló ń kó onílẹ̀ Yorùbá ló ní kó má jà. Tájọ́ wọn àgbààgbà tó ń pe bá kọ́lé tó sọ pé kó má jà kó máa pa wá àbí Ìsẹ́yìn òṣèlè Yorùbá mọ́ ní. Àkò yé mi tó bóyá náà tún ti jẹ́ bóyá Ìsẹ́yìn náà ogun ológun ní Ìsẹ́yìn bí ilé Ìgbòho ṣe jẹ́ ogun ológun Ìsẹ́yìn náà ogun ológun ní Ìsẹ́yìn. Ìsẹ́yìn nìkan kọ́ o wọ́n Ògùn state náà wọ́n ń pààyàn ọba òṣèlú ló sọ̀rọ̀ wọ́n ń pààyàn náà lóṣèlú o wọ́n ń pààyàn náà o Igbógìlà wọ́n náà ti pààyàn tó 9 bí 10 ní Igbógìlà o. Ogun tó ti wọ̀ lọ́rẹ̀ lẹ́yìn ọmọ Yorùbá ẹ̀jẹ̀ wá ń tẹ̀lé bá ń pálé ń parọ́ fún pé ọ́n ní ṣe ẹ̀sìn dáko ọ́n ní ṣe ẹ̀sìn tó ń jẹ́lé ọ́n ní ṣe ẹ̀sìn ti gbọ́dà bá ń pálé ń parọ́ fún wa ó dẹ̀ gbó lọ. Ẹ ọmọ kan tó dùn nínú gbogbo ọ̀rọ̀ yìí àti tẹ́yìn ọmọ tó ń jẹ̀ ní ṣiṣẹ́ wọn ò rí owó. Owó títí sábà ń kọ́lé gbà tó ń rí ọmọ tó ní ọkọ̀ láti ṣiṣẹ́ ìtọkọ̀tọkọ̀ wọn ò rí owó ọ̀rẹ́ ní fẹ́ pààrọ̀. Òun ló ń dùn mí ni mo máa sọ fún ìyá pé ẹ jẹ́ ká máa yọ kàńdà kúrò lóra ẹ̀sìn ẹ̀jẹ̀ àpapọ̀ bá kọ́lé jáde pé ìtúpa yìí mọ̀ fún ọ̀dàlẹ̀ Yorùbá ni. Òun ṣiṣẹ́ fún olóṣèlú ni kò ń ṣàlàyé Yorùbá lè sọ ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ̀ tí ẹ mọ́ sùn ogun ti dé. Bá ń kọ́lé ń parọ́ fún àgbàgbálẹ̀ Yorùbá àwọn àgbàgbálẹ̀ Yorùbá wọn ló ń pe bá ń kọ́lé. Ẹ gbọ́rọ̀ tí ààrẹ Gani Adams wí ẹ gbọ́rọ̀ tí bá Gani wí ni lótìtọ́ Aláàfin ló gbọ́dọ̀ sí ogun fún Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò kì í déédéé jáde ní ìgbà wáṣẹ̀ gan Ààrẹ Ọ̀nà kì í déédéé jáde o Aláàfin ló máa sí ogun fún Aláàfin ò dẹ̀ rẹ́dì láti sí ogun tí Aláàfin ò bá fọwọ́ sí kò lè déédéé jáde kábá ní kó déédéé jáde ẹ̀ṣẹ̀ ni pọ̀ tó kàn dé kóró táwọn ń sọ jáde ó yẹ kí wọ́n fi fọ́lò tiwa ni n lè mí ń tọ́ láti mú àkọ́rẹ́ tí wọ́n sí Aláàfin mo ti sọ́nà látẹ̀yìn Aláàfin gangan bàbá Ọlọ́yọ̀ọ́ ló yẹ kó sípò pàtí ò dẹ̀ ṣẹlẹ̀ yẹn
fine, kò sí problem. Now àti wá wà nínú Yorùbá nation, ṣé ìwà expect pé tí wọ́n bá fún ọlọ́pàá ní order pé kó lọ ja ogun níbì kan sọ́lọ́pàá lè dédé lọ ni, wọ́n á kó wọn lọ sí recruit ni. Now leader ló máa fún àwọn tó àìmọye àwọn ọmọ warrior tí wọ́n máa ń sun ẹkún, wọ́n á ní wọn fáwọn láṣẹ, táwọn bá lọ bẹ̀ nísìnyí wọ́n bá mú àwọn, wọ́n ní tó bá mú àwọn ta ni ó gbèjà wọn nígbà táwọn leader sọ pé káwọn mọ́ jà, táwọn bàbá ní káwọn mọ́ jà, sáwọn ọmọ fẹ́ lọ jà ní gbogbo táwọn ọmọ ní wọn ẹ gbọ́dọ̀ tí kábíyèsí yẹn sọ, wọ́n ní àsìkò tó báyìí tó máa jẹ́ kí àwọn bàbá wa lo àwọn nǹkan tó wà lọ́wọ́ wọn, kán jẹ́ kí àwọn ọmọ wa lo nǹkan tó wà lọ́wọ́, because pé wọn àlá wọn kán lọ ṣe why ẹ̀dẹ̀ máa sọ pé Yorùbá nation yóò dá ẹ̀yìn kan ń gbowó, àwọn tó wà lára àwọn tí wọ́n ń ṣépè fún lójoojúmọ́ ni, torí pé orúkọ tẹlòmíì tó bá ń blame mi sìn, orúkọ yóò sí nínú àwọn tí wọ́n ń ṣépè fún, èmi náà fún lépè tán ń bú, tán bá máa múyàn méjì mẹ́ta wà lẹ́ẹ̀ tó bá máa dórí ẹlẹ́ẹ̀kẹrin màá wà ń bẹ̀, kódà tí mi ìbá gba nọmba 2 àwọn elépè màá gba nọmba 3 abẹ́sílé, tí mi ìbá gba nọmba 1 àwọn tí wọ́n ṣépè fún, wọ́n fún mi ní nọmba 2 àbí nọmba 3 màá rí pò mú ń bẹ̀, mo wà lára wọn fúnra yín nígbà tán mú Ìgbòho, mo wà lára àwọn tán náà tí Ìgbòho pa, Ìgbòho yẹn ni wọ́n ń gé orí ọmọ rẹ̀ nígboro, tán gé orí ọmọ rẹ̀ lọ, ìlànà ọmọ Oòduà ògbégbèsè kankan, ẹ pé mítì kẹ́ẹ̀tì lọ bá Mákindé kí n ti rí press pé ókè láti eléyò àtọ̀dọ̀ ìlànà ọmọ Oòduà nínú Yorùbá nation, àwọn tó ń ṣe Yorùbá nation jẹjàgbára àwọn ni wọ́n pe Mákindé, kí ló dé ẹ rò pé tẹ́ ẹ bá ṣerú yẹn tẹ́ ẹ lọ ọ̀dọ̀ bọ Ọ̀yọ́ torí Ọ̀yọ́ Aláàfin, tẹ́ ẹ lọ bẹ̀, tẹ́ ẹ gbọ́ ọ̀dọ̀ Ọ̀jájá lọ, tẹ́ ẹ lọ ṣe mítì pẹ̀lú wọn, kí ló ń ṣẹlẹ̀? Ẹ ti mú Ìgbòho pamọ́, fine, kò sí problem. Ṣé kẹ́ ẹ tó pa àwọn ọmọ rẹ̀ tán kó tó dé ni? Sọ tó pa àwọn ọmọ ẹ̀ tán kó tó dé ni? Ibẹ̀ kó tiẹ̀ wá sọ pé bóyá nǹkan kan ló ṣẹlẹ̀ láàrin wọn, ibẹ̀ lẹ́ẹ̀ ti mọ àṣírí, ibi tẹ́ ti mọ àṣírí n tó fa sábàbí pípa ìjà tó ṣẹlẹ̀ nìyẹn. Báńkọ́lé ní Ìṣẹ́yìn, Yorùbá ní ilé Ìgbòho kò kí ṣe ilé Ìgbòho ń tiẹ̀ ní ìsìn ẹrù ẹlẹ́rù ni, Ìṣẹ́yìn ló tún ti ń ṣẹlẹ̀ yẹn. Ìṣẹ́yìn Ogun State wọn ṣéèfù mọ́. Mi ò ní bàbá torí tí ẹ bá gbọ́rọ̀ dáadáa mi ò ní repeat ọ̀rọ̀ mi ò sọ bàbá ò sí nílé, wọ́n ní the spoke bàbá ilé sọ pé kí náà mo fi sọ fún ẹ pé àgbàlagbà ni bàbá kò lè alánídìí ẹni tí ó mọ ọjà là ń bá kà. Mi ì lè sọ pé kí àgbàlagbà bàbá oníbàbá kó ní kó mú wọn lọ wájú wọn, kò sẹ́ẹ̀fù ní Nàìjíríà ni bàbá fi kúrò, but wọ́n ní the young, wọ́n ní the ọmọ kékeré tí ó mọ lọ irú ọmọ tán pa yẹn, ó yẹ kán ti gbé lọ́ọ̀yà Yorùbá nation dìde, tó bá yẹ pé Yorùbá nation ní lọ́ọ̀yà yàtọ̀ fún lọ́ọ̀yà orí social media, ó yẹ kí lọ́ọ̀yà ti dìde, àwọn náà máa lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá. Kí ló ṣẹlẹ̀ bí wọ́n lọ́dọ̀ Mákindé pẹ̀lú spokesman nígbà tí pé àkàdàdà ni a fẹ́ lọ jagun, but wọ́n béèrè n tó ṣẹlẹ̀ níbí báyìí láti máa pa àwọn èèyàn dànù, ẹ pàrọ̀ tẹ́ tún gé orí lọ, ẹ wá ní ká máa wòran lọ, so ká kàn máa ṣe social media, káwọn èèyàn máa stream yín, wo ti fi wà ń bẹ́ẹ̀ yóò lè máa gbé yín, àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ń stream wọ́n lè máa catch fídíò yín máa fi make owó, àbí àwọn ẹ̀yin náà ẹ ti rí nírí entertainment, ẹ ti rí Yorùbá nation as entertainment film tó yẹ pé máa wò industry tẹ́ máa wò so that tẹ́ máa wò wá, ẹ máa wo oníkálùkù pọ̀ ti jáde lẹ́ni mo fẹ́ wò ó ti jáde lọ́la mo fẹ́ wò ó, n tó ń kù tẹ́ ẹ fẹ́ máa ṣe nìyẹn. Èmi ò dẹ̀ wá ṣe torí mi ì lè máa pariwo, mi ì lè máa kígbe lójoojúmọ́ kí n má ra action lórí igbe torí èmi ò ṣe fíìmù ń tèmi, mi ì ṣe fíìmù. Yes, hello. Yes, hello. À ń gbọ́ yín o. Naam. Yes, sir. Yes, sir. Nípa ọ̀rọ̀ Mákindé yẹn, kò fẹ́ pé kó máa yé àwọn èèyàn wa, kó máa yé àwọn youth wa. Mákindé ò ní warrior, nothing like warriors. Wọ́n á ní warriors ni, kíkọ́ tó ṣẹlẹ̀ tó Ṣakí tó ṣẹlẹ̀ ní Ìṣẹ́yìn, ó yẹ kó ti dá sí. Tó parọ́ fún wa pé àwọn náà àwọn ogun ohun ti wà nínú gbó káàkiri gbogbo orígun fẹ́fẹ́ ilẹ̀ Yorùbá ni àwọn ogun ohun ti wà. Wọ́n dẹ̀ ń ṣe àwọn èèyàn ìdáhùn wọlé sọ́nà náà àárín ọmọ ogun Báńkọ́lé tó já ìsìta. Káwọn èèyàn kọ́ máa jọ tó lọ kọ́ńtò láti máa invite ẹ̀ láti máa interview ẹ̀ mọ́ kọ́ stop ẹ̀ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀ ká máa pariwo ẹ̀ kọ́ stop ẹ̀ láti máa dáwó fún náà àwọn tó dẹ̀ ń tọ́ finance ẹ̀ kọ́ stop ẹ̀. Báńkọ́lé kò ní warriors kankan o, kò ní warriors tó díkọ̀ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ inú wa ò tún sí rárá àtọ̀. Nípa ọ̀rọ̀ tí bàbá ti dàgbà nítòótọ́ àwọn náà support ẹ̀ kí bàbá wá youth kan between age of
30 to 45. Somebody is almost 3 to the judge start to Baba Sitagba. Baba will have Baba step down. I'm a step aside, step aside, no, step aside. Baba no control. We are judge, mommy judge. How you have sorrow. I'm sorry for the Baba. You know, those things are yes. You know, Anthony Vice in Nigeria. I love visit our family Kokoro. Eka Leo, Eka Snow, Eko Rio, Aki one day. So the beginning, I went on Jalon Jackson. Torí tí bí àwọn ṣe rí èsì báyìí ṣùgbọ́n tó bá ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ tó ń pa wọ́n nílẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ á máa ìrẹ̀wẹ̀sẹ̀ máa bá àwọn èèyàn tó dáa tó ń jà fún wa tó ń pa wọ́n bẹ́ẹ̀ tó ń gẹ̀ẹ́kọ̀ọ́ tó ń bẹ́ẹ̀ ìrẹ̀wẹ̀sẹ̀ máa bá àwọn èèyàn ẹni pé àwọn tó ń fọ́lò Yorùbá nation ẹni pé àwọn ti drop. àbí wọ́n ti drop náà nígbà táwọn èèyàn ò dìde kò sẹ́ni tó máa lọ sí awareness wọn rí báwọn ọmọ ò bá ti fẹ́ sí kádé pé spokesman kan tó wà yígà láti sọ̀rọ̀ ṣé ń gbọ́ mi kálẹ́ni tó ti wà yígà láti sọ̀rọ̀ ni tó jẹ́ spokesman tó jẹ́ni tó láṣọ̀n eléyìí ló máa ó yẹ ẹ̀yin ọmọ ẹ tó lọ sójúlé dójúlé ẹ lọ sí ìletò kí lẹ fẹ́ bó bá jẹ́ pé wọ́n àkàǹtì wà tówó wà ẹ rèé ó yẹ rà á tó wọ́n àkàǹtì bá wà bó bá ṣe pé òkè lọ́sùn o ibi báyìí ni ó yá owó mọ́tò tẹ máa fi wọ mọ́tò lọ ṣé mọ́tò náà máa rà fẹ́ nìkan gbogbo nǹkan tó pé kálukú owó tẹ́ nìkan owó tẹ́ ìwọ̀n èèyàn lè mẹ́rin kan ìwòye tí Bánkọ́lé ti jẹnẹrétì ìwòye tó ti gbà Bánkọ́lé tó àwọn míì tó wá wà ní underground tí wọ́n tó ń ṣiṣẹ́ tí wọ́n kó gúrùpù jọ lórí Yorùbá nation yahoo àwọn yahoo olè olórí burúkú yahoo Yorùbá nation tí wọ́n fi Yorùbá nation mẹ́kẹ̀ owó tábọ́ wá ṣe tán ẹ̀rọ máa ní àwọn Yorùbá nation yẹn wọ́n kàn fi yín gbowó ní ẹ̀ ní dárúkọ wọn bẹ́ẹ̀ bá tètè wọ́n bá gbogbo ẹ̀jẹ̀ ẹ̀ láwọn mídíà àwọn ará diaspora Yorùbá nation tó wà ní diaspora wọ́n fi yín pawó ẹ̀ dápẹ́ yín tẹ̀ wá Nàìjíríà tẹ̀ ń gbowó ṣé tẹ́ni ọmọlógo gúrùpù mi ẹni tó bá ní mo wá ń gbowó lọ́wọ́ òǹkú bọ́ta pé mo sọ fún kó yẹ máa dáwó fún mi every month ẹ gbọ́dọ̀ máa dá tá a bá fẹ́ ṣe rally a fẹ́ ṣe nǹkan kan àwọn tí wọ́n máa san ọ̀tọ̀ ni máa ń kún ọ̀tọ̀ náà wà kì í ṣàlàyé wọn ò ju mẹ́jọ lọ ẹ dákun a fẹ́ ṣe nǹkan báyìí èmi tẹ́ni ọmọlógo máa dá bẹ̀ a máa jọ dá láàrin ara wa ni mi ò bọ́ sórí mídíà yìí wá gbowó mi ò dẹ̀ wọn àdáwó sínú àpò tèmi débi tí màá ní pé wọ́n sanwó dátà mi wọ́n rẹ́dì láti san bọ̀ tí mo ní no torí pé mi ò mọ bí àpò oníkálukú wọn ṣe rí kí wá là ń wí èmi ò lè máa pariwo kí n máa waste data o torí mi ò géènì lórí ẹ̀ mi ò lè máa waste data mi lè máa waste energy mi ní lórí gbogbo orí mi máa gbóná gbogbo orí máa fọ́ mi màá sunkún gbà tí bá ní kán tó ti pààyàn ẹ wá ní kí n máa sọ pé bàbá ti dàgbà ẹ̀yin ẹ máa dọdẹ èmi ò dọdẹ ń tèmi èmi ò dọdẹ. Sẹ́kẹ́ni lójú tí àwọn èèyàn ti báyìí ti pé bí ọṣì àwọn èèyàn lẹ̀ àwa padà lẹ́yìn àwọn èèyàn ní ìsìn báyìí. Ọ̀ ní pasán bàdá yìí ò ní pasán èmi ti gbójú jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti gbójú jáde àwọn mi gò lè free nígboro mọ́ wọn ò free mọ́. ọkàn mi kò tó ọ̀nà kan tèmi lójoojúmọ́ nìyẹn tó máa ń pa mí lẹ́kún lójoojúmọ́ nìyẹn. mo ti gbójú jáde mi ìlera Nàìjíríà kálí mi lè dán Nàìjíríà mi ní báyìí sọ́ńtẹ̀ ń sọ̀mà èmi náà máa pretend ìwọ kọ́là tó ń wò mí kò sẹ́ni tó dá yín mọ̀ ìwọ tó jẹ́ kọ́mẹ́ńtétọ̀ tó ń wò mí ìwọ lè lọ Nàìjíríà ọmọ ológo lè lọ lé torójú mi ti wà pẹ̀lú níta àti fẹnu sọ níta àti ṣe ẹ wá ní kèmí máa bá ń sọ kárúgbó ní kẹ́ẹ̀sì mọ́ wọ́rán. àti airport tó ti máa tẹ̀ signal pé ọmọbìnrin yẹn ló ń bọ̀ yẹn o. orúkọ mi tiẹ̀ ti wà bẹ́ẹ̀ nọ́mbà 5 mo wà nọ́mbà 5 mo wà ẹ lè fún mi lọ́pọ̀ tẹ́ńsọ̀n nọ́mbà 5 mo wà. Second option is Yorùbá nation. Nothing like second option. Wọ́n ṣe. Second option. Wọ́n pa ọmọ wa, wọ́n ti gba àwọn olùsùnmọ̀ ẹ̀sìn. Illegal way sábẹ́ gbà yẹn fún 2023 pé election ni yóò ṣe ìyẹn kọ́ ẹ̀ṣẹ̀ tí kò tó ṣe lọ́wọ́ báyìí ní Russia. Yorùbá ẹ̀ka múra o. Yá o la gbọ́ sí náà ní alágbọ́ pé ọkọ̀ ń pa mọ́ta pọ̀ lé lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ lẹ́yìn kan pè lọ́jọ́ kan ó pè sí program Yorùbá confam ọmọ Ìgbò ní confam àwọn ń gbé mọ́ta pọ̀ lé. Jàlábí àdánwò àwọn tó wọ́n náà wọ́n mọ́ta jàlábí àdánwò àwọn Haúsá ni wọ́n gbọ́ pé mọ́ta pọ̀ lé. Bẹ́ẹ̀ni
òun bẹ̀rẹ̀ pẹ̀lú pọ̀ pé gbogbo wọn kúrò nínú àwọn haúsá ilé ìrìnlẹ̀ ní Lagos State ní bẹ́ẹ̀ni ó gba sọ fún ìdílé náà lọ́jọ́ yẹn ó pè wọlé sí gbogbo ẹ̀yẹ́gun àwọn agbọ́ngbàtajà náà ajá wọ́n kọjá wọlé. nílẹ̀ Yorùbá tábàtẹ̀ wá ní pé àlè lọ bá wọn jà ọmọ ogun mélòó gangan ní Yorùbá nation tí wọ́n mọ̀ tí wọ́n ti recruit kalẹ̀ tí ogun bá dé tí wọ́n ní sí pé bóyá ta tí wọ́n ti mọ̀ fúnra wọn pé àwa la lélẹ́yìí yàtọ̀ fáwọn tí wọ́n ń kóra wọn jọ pàtó bí ń gbowó tó ń sọ pé mi ni mo ní no kì í ṣe pé èèyàn kan ló máa ní gúrùpù mi ẹ mọ̀ gbọ́ bó ṣe ń sọ gúrùpù ọ̀ràn mi yàn gúrùpù mi ló lélẹ́yìí no kì í ṣe pé gúrùpù tiẹ̀ Yorùbá nation bàbá ló máa jẹ́ leader lókè tó máa pàṣẹ bọ̀ tó wá lè fi àwọn nǹkan ṣe leader fún wọn kò lè jẹ́ wọ nìkan kò lè jẹ́ èèyàn kan ṣoṣo ẹ mo lọ́mọ ogun ní gbogbo ilẹ̀ Yorùbá níbo ló ti ní bọ̀ ẹ wá dúdú owó tó ti gbà. You can be in one accord. That was one accord. I think every time my chef one. So the gbogbo àwọn bàbá yìí náà gbà fúnra wọn. Bàbá yìí náà gbà fúnra wọn. Bàṣẹ́rí bàbá yìí wọn gbà fúnra wọn. Ó dà pé kọ̀ọ̀kan tó ń jẹ́ ìbànújẹ́ fún wa náà ni pé wọn gbà fúnra wọn. Bàbá yìí gbà fúnra wa. Wọn gbà fúnra wọn. Àwọn yóò ti gbọ́ wọn gbà wọn. Títẹ̀ gbà wà láàyè wọn gbà láàyè. Ẹ máa ń gbọ́ fún wa kí ló ti pẹ́ ó ti pẹ́. Àwọn bàbá yìí wọn gbà wọn fẹ́ gbà láàyè náà. Nígbà wọn fẹ́ fún wa láàyè rárá. And this thing wọn ò lè ṣe fúnra wa. Àwọn náà máa ṣe. A wà nínú mítì kan jọ kan àwọn mágàjí wà nínú mítìn wọ́n pe mítìn tí mò ń sọ yìí gbogbo báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ tó pàtímà ni ẹ máa dáhùn ẹ̀yin pé ẹ máa dákọ pé ẹ nídìí yúùtì ẹ nídìí kinní kan sáwọn àgbàlagbà táwọn wà ń bẹ̀ táwọn ti wà ń bẹ̀ sí káwọn lọ jókòó ni tí gbogbo àwọn èèyàn ti mọ àwọn káwọn wá lọ máa jókòó káwọn máa fi ẹrú lábẹ́ ọ̀yàn ọmọdé ẹ yà dúró di àsìkò tiyín ni mo ní Jésù mágàjí wà nínú mítìn ó dùn mí tí ó yẹ kó ti kúrò kan tó ti tẹ́kí sọ. Ṣebí tá ń wí nì ṣé ẹ̀yin mọ̀ téèyàn rí lábẹ́lẹ̀ ni ẹ mọ̀ táwọn èèyàn rí lábẹ́lẹ̀ ìwọ lè lọ Nàìjíríà kò sẹ́ni tí ó mú ọ èmi ò lè lọ mi ò safe ọmọ tèmi ò lè rìn fẹ́lẹ́fẹ́lẹ́ ọmọ tèmi ò lè rìn fẹ́lẹ́fẹ́lẹ́ even Aliu Mr. Aliu tí ẹni Mr. Aliu dá Mr. Aliu go lè gbójú jáde. He cannot be a leader safe. Mr. Aliu gan ṣe báwọn náà sọ pé torí ara wọn ní business Nàìjíríà inside the north náà ń gbé wọn lè gbójú jáde ṣé ti wá rí àwọn náà lè gbójú òun wọn jáde òun wọn bọ́tà tí gbogbo wàhálà tí àwọn èèyàn yẹn ti wá ṣe tí wọ́n ti sọ̀rọ̀ káàkiri kó wá lọ bẹ́ẹ̀ kẹ́ election dé that means tẹ́ ẹ̀ bá fi lè gbéyàn jáde báyìí káàdẹ̀ ní one account definitely ìlànà ọmọ Oòduà ó support Tinubu ó support one Nigeria èmi náà tún sọ mo tún sọ tẹ́ ẹ̀ bá lè ní one account láti sin lọ tẹ́ ẹ̀ gbé jáde tí ẹ̀dẹ̀ ní tí bàbá òde allow pé kí wọ́n approve spokesman fún ara wọn that means ẹ̀yin gangan fẹ́ kí election kó hold ẹ fẹ́ kí election kó hold ń tẹ́ fẹ́ nìyẹn ìlànà ọmọ Oòduà ṣe ń pẹ́ mi ò sọ̀rọ̀ nípa yín rí láyé mi ò dẹ̀rọ̀ bí bóyá mo gbọ́rọ̀ yín kankan wá sórí social media rí n tó dẹ̀ fi lé mú tẹ́ni ológo máa sọ̀rọ̀ yìí mo ti gbọ́ mẹ́wàá mo ti rí mẹ́wàá nínú mítìn àmọye mítìn tẹ́wọ̀n ṣe bí ṣe mọ òun rè ẹ ní mọ̀ pé mo wà bẹ́ẹ̀ máa change orúkọ mi kí tó wọlé mo ti rí mẹ́wàá mo ti gbọ́ mẹ́wàá mẹ́wàá ló ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run wọ́n tún wá gé ohun tó tiẹ̀ wá bí mi nínú pátá wọ́n gé orí ọmọ ìlànà ọmọ Oòduà tí ìrọ̀dọ́ Mákindé bàbá ò lè kúrò omi tán bàbá ti dàgbà but ká ní spokesman wà spokesman ni ó lọ sọ́dọ̀ ọba Ọ̀yọ́ ni ó lọ sọ́dọ̀ ọba Ilé-Ifẹ̀ ni ó lọ sọ́dọ̀ commissioner of police kí ló ń ṣẹlẹ̀ àti lọ́ọ̀yà Ìgbòho fúnra rẹ̀ lọ́ọ̀yà Ìgbòho where are you bàbá Mr. Aliu Mr. lọ́ọ̀yà Aliu àwọn ọmọ tán gé orí wọn kí lẹ gbé ṣe sí àbí Ìgbòho nìkan lẹ ń ṣiṣẹ́ fún ṣé bára àwọn ọmọ inú ilé ẹ̀ náà rè kí ni tó ṣẹlẹ̀ gangan afẹ́mọ tó fa sábàbí wọ́n pa tán wọ́n tún gé orí lọ lọ́ọ̀yà àti Yorùbá nation ó yẹ kó wọ́ọ̀kì papọ̀ mọ́ lọ́ọ̀yà àti ti Aliu ni lọ́ọ̀yà Ìgbòho káwọn méjèèjì jọ ṣiṣẹ́ pọ̀ kán gbọ́dọ̀ commissioner of police lọ kán gbọ́dọ̀ Mákindé lọ kán lọ sọ́dọ̀ ọba Ọ̀yọ́ ní ọba Aláàfin ọ̀dọ̀ ọba Olúbàdàn kí wọ́n lọ sí ibẹ̀ kí ló fa sábàbí kí ló ṣẹlẹ̀ ẹni tó ṣerú nǹkan yìí ó yẹ kó fojú balẹ̀ ẹjọ́ kí wọ́n rán ní ẹ̀wọ̀n gbére. padà níbi prógráàmù tí ẹ̀ ń ṣe yẹn
Bánkọ́lé lórí Bánkọ́lé ṣé tí olóyè kò tó kó kóyàn lọ Jésù ẹ má jẹ́ kí èdì ń dìyìn nì èdì mú yín àbí kí lẹ́gùn ẹ má jẹ́ kí èdì mú yín bí ẹ ṣe ń ṣe yan ọ̀tá yan máa dùn Bánkọ́lé wò lẹ́ ń wí ságùnmọ́ níyè lẹ́ ń sọ Bánkọ́lé ó fẹ́ jìyà pa lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni Bánkọ́lé báwo ẹ lọ ẹ bọ́lẹ̀ nu mọ́tò ṣé ogun mélòó ni Bánkọ́lé ti lọ jà Bánkọ́lé tí wọ́n ń pààyàn nígbà tí Bánkọ́lé sọ fún yín wípé ọ̀rọ̀ kí náà ń porúkọ rẹ̀ ọ̀rọ̀ inú ilé Ìgbòho ọ̀rọ̀ tó wà ní ilé Ìgbòho ó ní ẹrù ẹlẹ́rù ni sílẹ̀ tó wà ní Ìṣẹ̀yìn ẹrù ẹlẹ́rù ni eléyìí tó ṣẹlẹ̀ ní Ògùn State ní Òṣèlú ẹrù ẹlẹ́rù náà kì í sọ̀rọ̀ Yorùbá nation nìyẹn àbí kì í sọ ọmọ Yorùbá náà pa ságbèrò náà tún ni àwọn tó ń jà ní Ìṣẹ̀yìn agbèrò ni wọ́n ó dìgbà tẹ́ ẹ bá tó gbọ́n tí ọmọ Yorùbá bá gbọ́n kẹ́ ẹ tó bá bẹ́ẹ̀ bá ti mọ méje ó ṣeéṣe kógun má kò yín lọ. We need to restructure our movement in order to achieve Yorùbá nation if not we are just joking bẹ́ẹ̀ ni à ń ṣe fíìmù ni bẹ́ẹ̀ ni à ń tanra wa à ń ṣeré fíìmù là ń ṣe Ọlọ́run fíìmù wọ́n kàn pààyàn wọ́n dẹ̀ gé orí ẹ̀ lọ kò dẹ̀ sí kankan ṣé ìyún tán gẹ́rí ẹ ti lọ ẹni tí wọ́n pa náà so torí pé Ìgbòho ti wà ń bẹ̀ yẹn kán mọ́ béèrè òkú àwọn méjì tó kù mọ́ Àdògán ti kú Àfáà ti kú wọn àrókù ẹ̀ béèrè ìgbésẹ̀ wo lẹ gbé ṣé ìwà rí pé a nídìí ani tó ní action ok ẹni ká mọ́ jà ká mọ́ pariwo but a nídìí ẹni tó ní action tí ó ní action tí ó kilẹ̀ tí ó fò ńlẹ̀ ẹni tó bá ti lọ sọ́dọ̀ bàbá nìsín tó bá ti láction tẹ́lẹ̀ bá ti lọ́dọ̀ bàbá action rẹ ti èmi gò tí ẹ lè yọjú sí bàbá bóyá tá a bá gba Yorùbá nation máa yọjú sí yín torí pé ẹ pa action ara mi ẹ wàásù èmi ò dẹ̀ fẹ́ wàásù mọ̀mọ̀ sọ̀rọ̀ báwọn mọ̀mọ̀ pariwo mọ̀mọ̀ ṣe kìíní kà mọ̀ iye àwọn tó máa ń sọ mọ̀mọ̀ sọ báwọn èyí lè yọjú sí yín bàbá tá a bá ti gba Yorùbá nation máa wá kí yín but for now ká má pàdé bẹ́ẹ̀ ni ẹni bá láction tó bá dọ́dọ̀ bàbá Akíntóyè action yóò já wálẹ̀ wọ́n wàásù fún wọn wọ́n bu ọba wọ́n sọ̀rọ̀ sọ́ba wọ́n sì kìíní èmi mo sì continue máa bú ọba pa bẹ́ẹ̀ ni máa bú wọn pa a máa búra wa pa eléyìí tó bá lágbára ńbẹ̀ kó wá jà mí lógun ọ̀run á dá lógun ọ̀run á fogun ẹ̀yìn dá ẹni tó bá fẹ́ fogun ẹ̀yìn dá ọ̀run á fogun ẹ̀yìn dá bẹ́ẹ̀ ni bàbá èmi àti yín tá a bá ti gba Yorùbá nation á wà kí yín lábẹ́tẹ̀ yín but for now ìwọ tó bá lọ́dọ̀ bàbá Akíntóyè ó kàn ṣe fíìmù lọ ṣe fíìmù ni bẹ́ẹ̀ ni wọ́n wàásù fún ẹ ẹni tó láksàn ẹ bá lọ gbé bàbá Èkìtì lásán ẹ bá lọ ṣe kíní kan lásán dọ́dọ̀ bàbá Akíntóyè báyìí action rẹ já wálẹ̀ ni ẹ bá gbé bàbá Èkìtì lásán èmi mo sọ bẹ́ẹ̀ máa bọ́ǹbù ẹ bá sí UK wọ́n dọ́dọ̀ bàbá báyìí action rẹ parẹ́ ni ó dákẹ́ action lọlẹ̀ wẹ̀ ọdẹ Nàìjíríà bá action rẹ relẹ̀ wẹ̀ mo tó wà action bàbá ẹ mọ̀ ti lọlẹ̀ kẹ̀ kí ló dé sàn wẹ̀ nú àgbo ni pẹ̀tẹ́ pé bó ṣe máa ń sọ̀rọ̀ máa ń jíjà máa ń láìkì títọ́ lábá ẹ lọ sùn ẹ̀yin tẹ́ pé ẹ máa sọ pé Yorùbá nation ń lò kí ló ń ṣẹlẹ̀ sí wa wọ́n ń pa wá ṣùgbọ́n ẹ lọ́nà àbáyọ tó lè fà á ẹ tí wọ́n dé tẹ́wọ́ àmọ́ sọ pé ẹ fẹ́ fight fún bàbá bẹ́ẹ̀ bá ṣe ń fight fún bàbá yẹn dá mi sí pé ń tẹ́ ẹ fẹ́ kó wá pùn yẹn ẹ fẹ́ kó wá pọ̀ ẹ̀ kàn complain rubbish ni ẹ kàn complain orí ń fọ́ mi ẹ̀dọ̀ dùn mí agbára ṣe kinní kan èèyàn orí mò ń sunkún mò ń ráwọn èèyàn ẹ̀rù ń bà mí ìlú ò sẹ́ẹ̀fù ẹ kàn complain ni tó bá ti wá di wípé ohun tí wọ́n sọ yẹn o ò lè sọ tiẹ̀ pé òkè bàbá o ká ní gbogbo àpanupọ̀ I need the spoke ẹ wà tí ọdún tá a ti sọ̀rọ̀ lórí central account wọn gbé lẹ́lẹ̀ gbogbo wọn náà ọ̀rọ̀ wọn ò ṣe báyìí àwọn dẹ̀rẹ́tọ́rẹ́tì ìlànà Oòduà kìíní kan YNN gbogbo wọn kàn jà ní ọ̀rọ̀ wọn ò yéra wọn ìfẹ́ ò sí láàrin wọn nífẹ̀ẹ́ YNN méjì lẹ́ni Yorùbá nation náà méjì lẹ́ni kò sífẹ̀ẹ́ láàrin wọn bára wọn ṣọ̀rẹ́ ẹ̀dẹ̀ ṣe Yorùbá nation ẹ̀dẹ̀ nídìí ẹ̀dẹ̀ ní lídà òdẹ̀ lè ṣẹ́tù má tààrin gbogbo yẹn kí rẹ̀ pọ̀ wá kí gbogbo ọjọ́ ṣèkan kẹnu kó kan lè gbá káàtì kalẹ̀ kí ìlànà ìrìnàjò tó yẹ ti gbogbo kẹ̀dẹ̀ gbé àkáǹtì kan sílẹ̀ tí ó wọ́ọ̀kì gbogbo wọn ò bára wọn ṣe ọmọ ìyá Haúsá adẹ̀ ń ṣe Yorùbá nation ẹ̀dẹ̀ ní bàbá Akíntóyè lẹ̀sìn nídìí àlá nídìí yúùtù tí ó gbẹnu bàbá sọ bàbá ẹ fún wa ní spokesman we need it
kíákíá immediately, and one account yẹn ó wà important toró lè tí àwọn èèyàn ń jà tí wọ́n ń fi ara yín jà ó ti pọ̀ jù, olè tí wọ́n ń ti ara yín jà ó ti pọ̀ jù. Èmi ò sínú ẹni tí ó dojú èèyàn tí ó máa ṣe bí olóòótọ́. Màá rí àwọn èèyàn tán máa ṣe bàbá rere bàbá kẹ̀ nígbà tí ìyà ń pa mí lọ tí ara ni mí, èmi á máa ṣe bàbá rere. Bàbá ń gbádùn, ọmọ tí bàbá ti dàgbà, bàbá bí ẹni tó jù mí lọ lọ́jọ́ orí, àwọn ọmọ bàbá jù mí lọ lọ́jọ́ orí, bàbá ti débi àgbáre, àwọn ọmọ tèmi náà sì wẹ̀, ìwọ tó ń wò mí àwọn ọmọ tiẹ̀ sì wẹ̀. Èmi ò tí ì tó ọjọ́ orí tí bàbá wà yẹn, èmi ò ní bàbá láyé, mi ò ní ìyá mọ́ láyé. So kí ló kù fún bàbá? Bàbá ti lọ ọjọ́ ogbó ni bàbá wà náà, ọjọ́ alẹ́ ni bàbá wà. So ìwọ tó wà ní ọjọ́ tó o sì wà lówùúrọ̀ tó yẹ kó o dìde, wọ́n máa tako èèyàn kan pé ṣé mo ní kán lọ pa bàbá ni? Àbó ò ní kú, mi ì dẹ̀ ní kí bàbá kó step down pátápátá. No, but we need spokesman that will work for bàbá, can go anywhere, any length, all over the country, all over the world, can travel and run account. Kò ṣe jẹ́ nìyẹn. Ire o, ó dàrú. Yes, it do. Yes, it do. Oh, yeah. If you only believe when you're down, when you're on the street.